Ogun fún ẹ̀dà àti èyíkéyìí nínú infection. Bismillah. Bẹ́ẹ̀ ni ẹ bá mi gẹ́ẹ̀tì tàgìrì ẹ gé wẹ́lẹ́wẹ́lẹ́ sínú pot. Ẹ bá mi gẹ́ẹ̀tì kànáfùrù. Ẹ bá mi gẹ́ẹ̀tì igi akọgùn. Ẹ bá mi gẹ́ẹ̀tì èpo igi ràsá. Ẹ bá mi gẹ́ẹ̀tì èpo igi àgánwó. Ẹ wá sè é lágbo. Tẹ bá ti sè é lágbo, kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. Kó tó bẹ̀rẹ̀ píríọ̀dù kó máa mú. Tó bá ń ṣe píríọ̀dù kó máa mú. Tó bá parí píríọ̀dù kó máa mú mọ́. Bẹ́ẹ̀ ni èyíkéyìí nínú infection. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ yóò ṣe ọ́ láǹfààní. Kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní charity account 20 44 23 76 80 charity account 20 44 23 76 80 First Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí wa, tẹ́ fẹ́ wá bá wa àbí tẹ́ fẹ́ pè wá, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Eyikeyi ìpèníjà kò síbi tẹ́wàá tá àti lè deliver fún yín. À ń lo DHL adẹ́ lo GIG láti deliver home and abroad. Gbogbo nǹkan tó bá kò dojú kẹ̀dá especially àwọn tó wojú Ọlọ́run bá fọ́mọ tó bá ti rí pé ó ti ń lọ káàkiri ó ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ wá sọ́dọ̀ Sheikh Aagba International Limited wá lọ fún full package wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀ bí Bismillahi ta'ala má wo tó owó bó ṣe ń ná káàkiri yẹn ọjọ́ ń lọ owó ló dẹ̀ ń ná wá lọ fún full package tó o bá rí píríọ̀dù ẹ mọ́ èyí tó máa lò tó máa fi rí píríọ̀dù ẹ èyí tó máa lò during period èyí tó máa lò after period Bismillahi ta'ala àwọn èèyàn ń rà all over the world tá à ń fún wọn ní full package special package tí wọ́n dẹ̀ ń ṣe kíni tí wọ́n ń dúpẹ́ so wá try Bismillahi ta'ala wà á dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run àbọ́kùnrin tó ẹ́ pé ní weak erection quick ejaculation low sperm count àtàwọn oríṣiríṣi àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ abẹ́ni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó ń forí kópa alátakùn tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun abẹ́ni táyé ń dà láàmú ètò àwẹ́wà tá a fi yanjú pọ́blẹ́mù yìí fún yín ètò àdúrà wà ètò sàárà wà àwọn àlálùpà ọ̀dà wà tó jẹ́ special tá a máa ṣe fún yín yàtọ̀ sáwọn product wa yìí ẹ bá wo àwọn product wa yìí nísìn made in India packed in South Africa wọ́n wà effective gidi ẹ wo miracle leaf ṣe wọ́tọ̀tọ̀ 100 àti máa zemzem láti preserve senna leaf ó lágbára púpọ̀ ju ikùn yẹn ń wọ ẹsẹ̀ yẹn wú bẹ́ẹ̀ ni ó ń forí kókó alátakùn ń jẹun lójú oorun wọ́n jókòó sínú wúbù wọ́n jókòó sínú ovary ọkùnrin tí ó lè ta kébé dáadáa láti máa lo weak erection quick ejaculation manpower ó wà effective gidi bulldozer met fibroid oyún ìju àti blockage tube bẹ́ẹ̀ ni àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tó ń di obìnrin láàmú all in one natural apps ẹ ti rí ó wà halal gbogbo product ló wà halal gbogbo níṣe ni prevention ni treatment ni cure ni ikú nìkan ni kò lè wò they are all powders wọ́n dẹ̀ wà scientific approved Bismillahi ta'ala ẹ get memory booster ìsọ̀yè ilé am bẹ́ẹ̀ ni fọmọdé àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan ẹ get caterpillar ìwọ obìnrin tó bá lo irú àgbótakọ èyí tán tó tó mọ̀ pé wà okay or get caterpillar kó máa lò láfta tó bá ti parí period wàá conceive easily. They are all 50,000 naira là ń ṣe promo ní Nàìjíríà àdúrà wa gbà ètò àwẹ́wà táwa fi yanjú problem ètò sàárà wa ètò àdúrà wa tọrọ ẹ bá gba ọ̀ǹtú odidi alukuriani yàsí ní kíní kan ní ó wà tá máa hàn fún ẹ tó máa lò àbúgbà special prayer tá máa ṣe fún ẹ so kò sí nǹkan tẹ́ ń wá lójú ọ̀nà both natural and spiritual tẹ̀ ní bá ní Global Dahiratu Dhikrlahi health and spiritual department under Sheikh Aagba International Limited lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 gbogbo wọn tó ń wojú Ọlọ́run ọba fọmọ gbogbo wọn tó nǹkan ọmọkùnrin ẹ tí spam ẹ ti gbẹmọ ẹ lára wọn ní ó ní low sperm count ó ní weak erection quick ejaculation ó ní ìdí nǹkan ara ẹmọ nǹkan jíra wọn mú nǹkan ọmọkùnrin ẹ gbogbo àwọn kan bẹ́ẹ̀ àbáìsàn ọlọ́jọ́ pípẹ́ ẹ contact wa cancer ní diabetics ní asthma ní Bismillahi ta'ala Ọlọ́run ọba ló ń control ayé àdúrà yín àgbà àdẹ ní sick refugee fún yín láti evil world Ọlọ́run la máa pè sọ́rọ̀ yín àti nǹkan tọ́lọ́run ọba ṣe ní ẹ̀tọ́ fún wa tilka hududullahi wa ma yuti ila wa rasulahu innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahu yatakabatu shaytanu min al-mas oṣòwà àjẹwà ẹlẹ́bọlógún àwọn ń sàṣìyàn àmọ́ Ọlọ́run ọba ó ju gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lọ àtàwọn kankan tó ṣe ní natural láti lè fi kojú wọn Bismillahi ta'ala right way lẹ́wà a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos gbogbo ẹ̀yin fans wa gbogbo ẹ̀yin customers wa agara ayé ò ní da yín pápẹ́ ayé ò ní mú yín ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀ ẹ ní tẹnu gbó bí ọwọ́ ẹ máa bẹ nínú kí Ọlọ́run ọba títí láíláí ogun tó bá ti ṣẹ́nu ìgbésí ayé yín kò ní gbérí mọ́ lágbára Ọlọ́run ẹ ní powó ẹjọ́ ẹ ní powó àìsàn wọn ò ní tọrọ bára fún yín ẹ máa ríṣẹ́ máa rárísì kí ẹ dẹ̀ máa fi àlàáfíà lu àrísìkí tọ́lọ́run bàbá fún yín Bismillahi ta'ala wọlá títóbi Ọlọ́run àtàwọn tá ń ṣàdúrà yìí náà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí má sálàmù wa ilà nìkọ́ yìí.